ọ̀rọ̀ ìran ti jáde sí wòlíì Marcus Tibetan wòlíì Marcus Tibetan ti ìjọ Celestial tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ fún ìran tí wọ́n máa ń sọ lóríṣiríṣi. Wọ́n ń sọ ìran fún àwọn àgbà, wọ́n ń sọ ìran fún àwọn ọmọdé, pàápàá àwọn olóṣèlú, àwọn ọ̀tọ̀kùlú ìlú, oríṣiríṣi àwọn èèyàn ńláńlá náà ni wọ́n ti sọ ìran fún, tí ìran náà sì wá sí ìmúṣẹ. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan àwọn yẹn gbàgbọ́ pé àwọn ìran míì tí wọ́n sọ pé kò wá sí ìmúṣẹ, irú ìran football tí wọ́n sọ nígbà kan, ṣùgbọ́n Ọlọ́run mọ ohun gbogbo. Ìran ìkìlọ̀ wá ló wà ńlẹ̀ fún Prophet Tibetan yìí o, látọ̀dọ̀ Prophet Jeremiah Ṣẹ́gun. Prophet Jeremiah Ṣẹ́gun ló jáde láti wá sọ ìran tí Ọlọ́run fi hàn wọ́n. Ìran yìí lágbára o, ìran yìí lágbára. Ìran yìí ó gba kéèyàn kíyèsára nítorí àwọn nǹkan tí wòlíì Jeremiah Ṣẹ́gun sọ nínú ìran tán láwọn rí sí wòlíì Tibetan kò ń ṣe ohun tí wọ́n gbọ́dọ̀ mú ní kékeré. Àmọ́ ẹnu ọlọ́fà náà ni wọ́n ti máa ń gbọ́ mùtá. Ẹ jẹ́ á gbọ́ bí ìran náà ṣe lọ àti ohun tó túmọ̀ sí fún wòlíì Marcus Tibetan. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Olúwa fi ìran kan tó ṣe pàtàkì hàn mí nípa Prophet Marcus Tibetan. Nípa Prophet Marcus Tibetan. Àdàbí tí Ọlọ́run ò bá fi hàn mí nìkan ló kù. Àdàbí tí n bá fi nǹkan mi kúnṣẹ́ tí mo gbà nìkan ló kù. Àdàbí tí n bá lẹ́bọ lẹ́rù. Àdàbí tí n bá ní nǹkan kan bí àjìtọ́lá bí òǹdè. Ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀, ohun tí bàbá mi fi hàn mí rèé. Nínú ìran ni amúmi rí Prophet Marcus Tibetan nínú aṣọ ẹ̀mí pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà tí a wà yìí. Bí a ṣe mú mi rí Prophet Marcus Tibetan, ọ̀rọ̀ ìran rèé o sí wòlíì Tibetan látọ̀dọ̀ wòlíì Ṣẹ́gun Jeremiah. àwọn mi rí pé wọ́n wá dá mi ènìyàn padà sẹ́yìn, wọ́n wá dì mọ́tọ́ mi ènìyàn. àwa mú mi gbọ́ gbólóhùn nínú ìran wípé àsìkò ẹ̀san, pé a fẹ́ sọmọ ènìyàn ní ẹ̀san. Mi ò mọ ohun tí ọmọ ènìyàn ṣe, èmi ò dẹ̀ mọ ohun tí ọmọ ènìyàn ṣe lọ́wọ́lọ́wọ́. Bàbá Olúwa tó dá ayé àti ọ̀run, ó ní kí n sọ fún yín wípé sà, tó bá lóhunkóhun èyí tí ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí kì í ṣe ti Ọlọ́run. Torí amú mi rí wípé ẹyinjú Elédùmarè, ìfẹ́ tí a ní sọ́mọ ènìyàn lórí ilẹ̀ alààyè, kí ohun tí ò tó nǹkan má bàa gbà lọ́wọ́ mi ènìyàn, òun la ṣe fi ràn yín hàn mí ní òwúrọ̀ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run ni mo dì mú yìí, èmi ò fi kún, bẹ́ẹ̀ sì ni mi ò yọ kúrò. Olúwa ní kí n sọ fún yín sà wípé ìfẹ́ tí ò ní sí ọmọ ènìyàn kó má bàa di wípé ohun tí ò tó nǹkan wá gba ìfẹ́ náà, pé a wá sọ ọmọ ènìyàn padà sẹ́yìn. Ọmọ ènìyàn tó ti ń bẹ níwájú, èyí tó yẹ kó máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, wọ́n wá dá ọmọ ènìyàn padà sẹ́yìn nítorí àìmọ̀kan, nítorí ohun tí ò yẹ kó wà lọ́wọ́ ọmọ ènìyàn, nítorí àwọn nǹkan ní tọ́mọ ènìyàn ti ṣe. Olúwa ní kí n sọ fún yín sà wípé kí ẹ tètè padà sí ọ̀nà kó tó di pọ́mọ ènìyàn ṣáko lọ. Ègbé ni fẹ́ni tá àfihàn tó ń jíṣẹ́ o, ègbé sì ni fẹ́ni tá àfihàn tí ò jíṣẹ́. Olúwa ló fi hàn mí, ẹ̀mí mọ́ ló fi hàn mí, kì í ṣe nìyà. Ohun tá a bá sì fi hàn mí, ẹ ṣàkíyèsí rẹ̀ dáradára. Bàbá tó bá ohunkóhun èyí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ ẹ ti ṣe àbí tẹ́ ẹ ṣe ìfẹ́ ṣe tó lè mú ìbínú Ọlọ́run wá lórí ọmọ ènìyàn, bàbá ẹ jáwọ́, ẹ má dáwọ́lé, ẹ sì má ṣe, ẹ jìnnà sí, kí ohun tí ẹ lérò kó má bàa bóun tẹ́ ń rò jẹ́, kí àwọn ìka ènìyàn tó ń retí òjò ẹ̀sín, kí ìmọ̀ wọn bá ṣe lórí ọmọ ènìyàn. Torí pé kò sí bí ẹ̀dá ṣe wà lórí ilẹ̀ alààyè tó lè tẹ́ ọmọ ènìyàn lọ́rùn, ṣùgbọ́n àwọn kan wà tó máa jẹ́ bí àṣìṣe, bí àfọwọ́fà ènìyàn. Bàbá Olúwa ní kí n sọ fún yín wípé kí ẹ padà sílé, wípé kí ẹ tètè máa ṣe ohun tó tọ́, kí ọjọ́ náà tó pẹ́ kó tó yá,
kó má bàa di ọ̀rọ̀ wípé ìran rèé o sí wòlíì a ò ní padà gbọ́ wọn Tíbẹ̀tán ènìyàn látọ̀dọ̀ lọ́jọ́ ìkẹyìn wòlíì kó má Ṣẹ́gun bàa di wípé Jeremiah. a máa ti ọmọ ènìyàn sí apá kan ibi tí ó yẹ kọ́ ọmọ ènìyàn dé ibi tí ọmọ ènìyàn ti ṣẹ́ dé láti lè kí ọmọ ènìyàn káàbọ̀ kó má bàa di wípé a ò ní fẹ́ gbọ́ wọn ọmọ ènìyàn tákòkò náà bá tó àlàáfíà ní fún yín. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.